bó tilẹ̀ jẹ́ pé Allah ṣíṣe àwọn àjọsìn bá wọn náà lọ́rùn lórúkọ pé ọ̀ranyàn ló jẹ́ lórí wọn tó ń ti pé tí wọ́n bá ṣe nígbà tí wọ́n jẹ́ kèfèrí àní gbà lọ́wọ́ wọn. Olúwa ni wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru. kìí ṣe nǹkan kan lọ́kọ́ dínà wa níbi àti gba àwọn owó tí wọ́n ná sí ìjọsìn tí ì bá ṣe pé wọ́n ṣe kèfèrí sí Allah wọ́n tún sá ìgbàgbọ́ sí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ètò túmọ̀ sí wí kèfèrí nírú òní yìí tó bá ló ń gba Islam nígbà tí àwọn sùyàmù ọjọ́ mẹ́fà táwọn ti lọ síwájú tóní ṣé ó san padà àbí ò ní san. torí pé Olúwa sọ pé qul lilladhina kafaru in yantahu yughfar lahum ma qad salaf. sọ fáwọn kèfèrí tó bá fi lè pa ìṣe kèfèrí tì gbogbo ohun tó ti síwájú lásà foríjìn rẹ̀ fún wa. ṣùgbọ́n tí káfíìrì bá fi lè kú lórí pẹ́ńsẹ̀ kèfèrí ó kọ̀ láti gba Islam yóò jìyà lórí àwọn nǹkan tó lù wá sí lọ́ranyàn wọ̀nyí èyí tó ṣe pé kò ṣe kìí ṣe pé yóò jìyà lásán lórí pé kò bá jẹ́ mùsùlùmí yóò tún jìyà lórí àìṣiṣẹ́. Allahu ni ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin. kí ló mú yín tẹ́yìn náà fi wọná saqar láti sin lọ títí tí ó fi di àsìkò eléyìí tá a sinu ọ gbọ́dọ̀ jẹ ọ gbọ́dọ̀ mu ó jìnnà sí ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe suyam ṣùgbọ́n kò ní suyam kan tí ọjọ́ ràn yẹn lórí rẹ̀ lónìí torí ìgbà tó gba ìsìláàmù sí àsìkò tá a máa dà níyàn fáti ṣe suyam tọjọ́ kan ó ti lọ kò sì ní san ọjọ́ tòní padà. ẹni tí ó ṣe suyam ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà àwọn lọ́lọ́wọ́ alábọ̀ lọ́rùn tọ́jọ́ ràn yẹn lórí wọn. ẹni tí ó ti bàlágà kìí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àfi tábà máa fi kọ́ pé kí wọ́n máa ṣe kó lè bàa jẹ́ nǹkan tí wọ́n mọ wọn lára tí ó rọrùn fún wọn láti máa ṣe ní ìgbà tí wọ́n bá padà bàlágà. ẹni tí ó ṣe sùyàm tí sùyàm jọ̀ràn yẹn lé lórí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ọpọlọ rẹ̀ ti dàrú tó ń ṣe wèrè. àwọn eléyìí kò sí ìjọsìn kan tí wọ́n lè ṣe pẹ̀lú pórí òpè torí ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní làákàyè tí nǹkan kan ṣe làákàyè rẹ̀ tí ò tí ì yá wèrè. ó sì gbọ́dọ̀ ní tó lágbára láti lè ṣe sùyàm ìyẹn ni pé kò gbọ́dọ̀ jẹ́ arúgbó. à ń sì ń wo pẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nírú Olúwa rẹ̀ wà òun náà lára kò ní ṣe sùyàmù Ramadan. àwọn wọ̀nyí yóò máa dípò sùyàmù ojoojúmọ́ múdù ẹyọ kan péré irú èyí tá à ń fi yọ zakatul fitr iná la máa fún aláìní kan fún sùyàmù ọjọ́ kan tó ń jẹ tútù eléyìí tá a ti ṣe. tó bá sì wù wá a lè fi à ń fún àti bọ́ ṣèyàmù ọjọ́ kan kúrò lọ́rùn. nígbà tí èèyàn bá wá fẹ́ bọ́ aláìní yìí a ti mọ̀ pé ó ti di 30 múdùnú tó fún aláìní 30 fún 30 kété tí Ramadan bẹ̀rẹ̀ ó bùkátà kó dúró dìgbà tó bá tó parí gẹ́gẹ́ bí Anas tí ó bá ti tó ọ tí ò ní yọ sọ̀rọ̀ ẹ bù fún tó bá ti ló tó ó tó nánu. kò bá jẹ́ pé oúnjẹ yun ní tútù rẹ̀
èyí tẹ́ bù fún kò tó múdù kò bá ju múdù lọ ẹ sá fún wọn lóúnjẹ èèyàn ọgbọ̀n. ǹjẹ́ wàá lè fún èèyàn ẹyọkan bí? nígbà táwa ti mọ̀ pé a ti dàgbà a ti gbó àwọn ò ní lè ṣe siyam kákan mú múdù ọgbọ̀n ká gbé fèèyàn kan ìpètọ̀ ònu rárá o ojoojúmọ́ ó fún aláìní kan tí èsè tó fún la. gbàtà wa fẹ́ yọ lẹ́ẹ̀kan náà á wá àwọn ojú ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó pé ọgbọ̀n àwọn ọgbọ̀n láfi lé lọ́wọ́ eléyìí jẹ́ báwọn. tọ́ ẹni tí ó ṣe síyàmù Ramadan jáde kó lágbára láti ṣe èèyàn lè gbó èèyàn lè ti dògbó ṣùgbọ́n tó rọ̀ Ọlọ́run láti ṣe gẹ́gẹ́ bí àwọn arúgbó kan kí Ramadan gan tó dé ní ìpalẹ̀mọ́dé sàárè ìpalẹ̀mọ́dé jọ́ gbendal qiyama wọn fẹ́ ya múlẹ̀ mọ́fọ́ Khamis àtijọ́ àtìní ilẹ̀ rí táwọn arúgbó yìí tán kẹ́nu rọ́sẹ̀sì fún Allah. ǹjẹ́ tó bá rí báwọn ẹni tí ń ṣe ètò jẹ́ náfìlà tí Ramadan bá dé ẹ̀rí pé wọn ò ní pàtì bẹ́ẹ̀ làwọn arúgbó kan tí Allah bá wọn fi àlùbáríkà sọ́jọ́ orí wọn wọ́n dàgbà kọ́dọ̀ ẹlòmíì lé ní 100 years yóò sì tún máa ṣe sùyàmù Ramadan àfiwọ́ tó ti pé 40 ó ti tàdí mẹ́yìn àṣebágbára ní lọ mú wá ní àsọlẹ̀ ń sá lọ ni kò dúró ẹ̀sìn níjẹ́ ò lọ bẹ̀rẹ̀ tó ti ń sá ó sì fẹ́ wà lè Jánnà ní rọrùn tọ́ bẹ́ẹ̀ náà ni aláàárẹ̀ wà tó ṣe pé tòǹtà rẹ̀ ti ń ṣe ó lè ṣe sùyàmù Ramadan kọ́dà àwọn ti fi yé pé àárẹ̀ yẹn o àwọn ọmọ oògùn tó lè mú kú o nǹkan táwọn kan ń retí fún náà lọ́jọ́ kú òun wá ronú pé kàkà kó wọn kàn kú bá ń tú ẹ kó wọn má láwọn dáadáa kan tó ń ṣe tó ń fi ṣèpalẹ̀ mọ́dé sáré tó ń fi ṣèpalẹ̀ mọ́dé jọ́ gbendal qiyama bó ń ṣe ń wúrọ̀ wọn àláfíà ń gbé ó tún ṣe sùyàm bẹ́ẹ̀ ni abẹ́ Allah kò ṣe ń rọrùn fún ẹni tí ó ṣe sùyàm Ramadan alọ́gbọ́dọ̀ wà nílé wà nílé òní rẹ́lẹ̀ ó ti lọ sílùú àjòjì gẹ́gẹ́ pé ẹni tí ń gbélu àjòjì tẹ́lẹ̀ náà ni là ń pè lónírìn àjò ìlú àjòjì náà ló fi ṣe ọjọ́ díẹ̀ ni ó tún padà ibi tó ń gbé ó ti fi bẹ́ẹ̀ lẹ̀ ọ lọ síbi kan pọ̀ fẹ́ lọ kábọ̀ ẹni tó lọ nílọ pọ̀ ń lọ kábọ̀ Siyamu Ramadan kì í sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ lópin ìgbà tí ìrìn àjò tó rìn àbá máa pẹ̀lú rẹ̀ nírìn àjò nínú àṣà wa kìí ṣe bí ẹni tó kàn lọ sí ìtòsí ibi tí ó jìnnà rárá sílùú tí ń gbé kí ẹ lọ gàmbàrí ń bẹ ní ìsìnkú lọ ìrìn àjò kọ́ ìdúró àjò ni kí ẹ lọ sódò ọba ń bẹ kó ní ọ̀dàlẹ̀ báwo àbọ̀ ọ̀dàkè kò síbi kankan tó lọ inú ìlú náà lọ wà ìlú ò tí kún ni tó bá kún yọ fẹ̀ kọjá bẹ̀ so ibẹ̀ yẹn wọ́n pè rìn àjò àbọ̀ lóko ń bẹ̀ ọ̀hún á ní ẹ ìwọ rìnrìn àjò báwo tá a bá sọ òkò láti bí òkò ní ọ̀bọ̀ sí wọ́n ìpele yẹn ní rìn àjò ọ̀ á máa fi ṣèkẹ́wọ́ actually mo rìnrìn àjò báwo ò rìnrìn àjò kankan ibi tá à ń pè ní rìn àjò yóò jẹ́ pé nísìn bí kò gbéra látòkùn mọ́ sọ́nbí kò gbéra láti Mọ́kúá tẹ́lẹ̀ lọ Kaduna ìrìn àjò ní láti Kaduna sí Zaria láti Zaria sí Kánò ìrìn àjò ní kéèyàn gbéra látòkùn mọ́ sọ́kọ́ lọ́n lọ Ìbàdàn ìrìn àjò ní láti Ògbómọ̀ṣọ́ bí kọ́ lọ́n lọ Èkó ìrìn àjò ní ètò túmọ̀ sí pé ọjọ́ tẹ̀ rìnrìn àjò ìgbàláyé wà fún ọ kọ́ ọ má ṣe sùyàm o tún wá fẹ́ sẹ́kù ń bẹ lọ́la àtọ̀túnla gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta o lè má ṣe sùyàm
gẹ́gẹ́ bí Olúwa ti ṣe gbà fún ọ wípé gbogbo sọ̀láàtì tó bá jẹ́ rákà mẹ́rin mẹ́rin ńkọ́ kó máa ṣe méjì méjì nígbà tó wà lórí ìrìn àjò. Bẹ́ẹ̀ náà ní sùyàmù àjò, kódà kó ṣe pé ọ̀nà dá ọkọ̀ ń rè fo, à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀. torí pé ara tẹ́ rí yẹn tí ẹ bá ti ń gbé lọ tí ẹ ń gbé bọ̀ tí ẹ ń gbé lọ tí ẹ ń gbé bọ̀, alára gan ò ní máa ti ń dùn mọ́ ma. so tó ń ti pé mọ́tò ni ọ̀nà dá kọ̀ rọrùn, báwo wá ni tó bá jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ ń fi rìn. láwọn ń bẹ pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan tí oòrùn mú kankan nínú ẹ̀, so ó sì jẹ́ ọjọ́ kan nínú oṣù Ramadan. ẹnìkan ò sínú wa tó ṣe sùyàmù lọ́jọ́ yìí tó bá yẹ lánàbí wọn. àti Abdullah ibn Rawaha, ṣùgbọ́n gbogbo àwa tó ṣòro fún tí ọ̀rọ̀ ọ̀rùn fún jíjà làjà kò sẹ́nìkan nù wa tó ṣe pé ó ká gidi hárí ọwọ́ lóhùn ó ṣe wọn lẹ́lẹ́sẹ̀ wọ́n ti ṣẹ̀. bó lànà bí ó ṣe máa bá yẹn sọ̀rọ̀ téèyàn kọ́ ti kún gbórùntù làwa àjàmọ̀ kankan, àmọ́ tá a máa ń sọ fún ọ pé Allah sọ báyìí anabi sọ báyìí pípé nǹkan báyìí ni kò ṣe, ọwọ́ afitipa làbárí olóòní ṣe àwa gan kàn lábò. ni wọ́n sọ fún ọ pé ṣe báyìí ni wọ́n wá ní rárá, ẹ dákun òkè wo lè yán ní lẹ́yìn sámà. ó didi anabi sallallahu alayhi wa sallam tó ẹlẹ́yìn jẹ́ báwọn. akramakumullah ẹgbàá wọ̀rọ̀ wípé anabi sallallahu alayhi wa sallam wọn làwọn ò rí ẹni dínkù ní làákàyè tí sì máa rọ́kùnrin rámú bí àwọn obìnrin. ẹ gbọ́rọ̀ o, wọn à pé ní làákàyè bíi tàwọn ọkùnrin, ẹnìkan ò sì rọ́kùnrin rámú tó wọn ìyẹn àwọn obìnrin. ọ̀rọ̀ yìí ọba àwọn obìnrin lẹ́jà fún adínkù ní làákàyè, bẹ́ẹ̀ ni a tún dínkù lẹ́sìn. ìrẹ́ni tó dínkù ní làákàyè àtẹ̀sìn tó sì rọ́kùnrin rámú bí obìnrin. ọgbà bíi tó dáa lọ lára àwọn obìnrin. so anabi sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ kọ́ máa yàn yàtọ̀ sí wọ tó ṣe kọ́ ọkàn máa bú èbú ni torí pé ní ìsìn ẹni tó ọba yàn ọ̀rọ̀ yìí ní ìsìn àwọn obìnrin kọ́ anabi bú àwọn anabi yẹn sì bú èbú. anabi wa ni ẹtẹ tiẹ gbọ́ díndínkù làákàyè àwọn obìnrin ni níbi tá a bá ti fẹ́ ẹlẹ́rìí méjì wípé kí wọ́n wá jẹ́rìí fún wa níbi nǹkan tá a máa lo ẹlẹ́rìí méjì fún, pàápàá jùlọ tó bá jẹ mọ́rọ̀ owó àti ntọ́jẹ́mà, á fi ẹlẹ́rìí méjì sẹlẹ́rìí tó bá jọkùnrin. ibi tá a bá ti rí ọkùnrin kan tó ṣe pé àwọn ẹlẹ́rìí yòókù tá a rí obìnrin ni wọ́n, obìnrin mélòó lolúwa ní kó máa dípò ọkùnrin kan? obìnrin méjì yóò máa dípò ọkùnrin kan. fa illam yakuna rajulayni fa rajulun wa imra'atani mimman tardawna min ash-shuhada an tadilla ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra. olúwa ní tẹ́ ẹ bá rọ́kùnrin méjì a jẹ́ pé ọkùnrin kan àti obìnrin méjì. kí ló dé tóbìnrin fi gbọ́dọ̀ jẹ́ méjì? báwo lọ́bọ́ sórí tí náà kí o ṣe? àwọn obìnrin ló ń sọ̀rọ̀ o. olúwa ní tọ́fà òun náà ní pé ọ̀kan nínú wọn lè gbàgbé kẹ́nìkejì ó lè bá àrán létí, torí làákàyè ọkùnrin kò dàbí tóbìnrin. akramakumullah, ọkùnrin lè o, ọkùnrin lè títí tó fi dórí làákàyè. tó bá ti rí tí làákàyè rẹ̀ ń lẹ ó ti ń gbó ni. ọkùnrin gbó títí dórí làákàyè. nísìn ẹnìkan halẹ̀, ẹnìkan ó ń ṣe gbogbo àwọn àhalẹ̀ eléyìí tó ṣe ikú ọfẹ́ fi dẹ́rù bá yín, ọfẹ́ fi gbaná ojú yín. ọkùnrin ò ní tìtorí rẹ̀ gbàgbé ntọ́yọ́ tí ń bẹ lórí ẹ̀, torí pé ọkùnrin lè ó gbó títí lórí ọpọlọ. ìwọ halẹ̀ mọ́yàwó rẹ̀ o, yàrá ìpè kọ́ máa halẹ̀ ń jojúmọ́ o,
kápẹ́ lápèjú ó ṣe nǹkan tó tẹ̀ fífẹ́ halẹ̀ mọ́ wàláhì gbogbo ń tọ́ba lórí rẹ̀ ní ó pòun gbàgbé pátá ọwọ́ halẹ̀ lásán tí wọ́n bá yọ ẹgbá ńkọ́ àmọ́kùnrin àbà ọkùnrin ibi kólekóle là á bọ́ ọmọkùnrin gbogbo ń tọ́sẹ̀lẹ̀ tó bá tún ní máa sọ̀rọ̀ nsó bẹ́ẹ̀ ni ń gbàgbé báwọn ọkùnrin ṣe wà nù àmọ́bìn nǹkan kan tún máa ń ṣẹlẹ̀ sí wọn wọ́n máa ń ṣe nǹkan oṣù sẹ́ẹ̀rí tóbìnrin máa ń ṣe nǹkan oṣù tí ọkùnrin tí ó bá lọ jẹ́ pé ó bá ní àmúmára pé arọ́kùnrin kan àwọn obìnrin ló tún kù obìnrin méjì ni wọ́n máa dípò ọkùnrin kan báwo wá ni wọ́n ti ṣe dínkù lẹ́sìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní alaysa idha hadat lam tusalli wa lam tasum ǹjẹ́ ṣebí tóbìnrin bá ṣe nǹkan oṣù wọn kì í ṣe sọlẹ wọn kì í sì ṣe sùyà lọ́rọ̀ bá tán ọ̀gá wa t'Olúwa fẹ̀sìn rán sí wa nù ó níbi tẹ́sìn wọn ti dínkù ó ní wípé ńgbà táwọn bá ń ṣe nǹkan oṣù wọn ò ní ṣe sọlẹ wọn ò sì ní ṣe sùyà àwọn sàhábà níbẹ̀ ni Ànábì ní àdínkù tó wà nínú ẹ̀sìn wa nù àdínkù tó wà nínú ẹ̀sìn wa nù ẹnìkan wọn bá ìyá ńlá wa Aisha radiyallahu anha ó lè ti rí tẹ́yẹ pé tá a bá ṣe nǹkan oṣù ṣìyàmù eléyìí tó bá wa lásìkò tá à ń ṣe nǹkan oṣù tá a ṣe ni wọ́n máa pé ká san padà wọ́n yìí pé ká san sọ̀láàtì padà kí ló dé láwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tí fífẹsẹ̀ rinlẹ̀ wọn tó hàn gbangba bí òòrùn láàrin ọ̀sán. Aisha wa ni aharuriyatun anti sọ́kàn nínú àwọn kharija wa ni wọ́n ni àwọn alárìkúndá àwọn aláṣejù àwọn aláhọ̀kangun àwọn nfẹ̀ẹ́nu sọ́kàn nínú wa ni wọ́n ni ó ní rárá Aisha ni bó ti ṣe rí nu wọ́n ṣe máa ń pa wá lásẹ̀nu láti ojú ayé anabi sallallahu alayhi wa sallam wípé sọ̀láàtù eléyìí tá a bá ṣe nígbà tá à ń ṣe nǹkan oṣù òun àní san padà lẹ́yìn ìgbà tí a bá parí nǹkan oṣù wa àmọ́ siyam eléyìí tó bọ́ mọ́ wa lọ́wọ́ wọn a máa pa wá láṣẹ ká san padà ètò túmọ̀ sí pé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù wọn kì í ṣe siyam bẹ́ẹ̀ ni wọn kì í ṣe sọ̀lá àwọn sọkúsọ wọn ti wá kúnlẹ̀ ayé àwọn tí ò dá kankan mà nípa òfin ṣẹ̀ríà tẹ̀sìn Islam kálukú náà bẹ́ẹ̀ ta ipò ní kí wọ́n má ṣe ayé alukurani wo ló ní kí wọ́n má ṣe sọ̀láàtì tí máa ń ṣe nǹkan oṣù bọ́láyà náà wà mú akọ gbẹ̀bùn abẹ́fẹ́ bẹ́sìn jẹ́ mara yín lọ́wọ́ ẹ lè rí ìbàjẹ́ máa mùsùlùmí lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìwọ ọ̀gbọ́ yé ọ̀ máa ti ń jẹ́ Islam nǹkan sọ̀sọ̀kúsọ ń wíwí kúwí lásán ta ni ó tiẹ̀ kó ń gbọ́rú ọ̀rọ̀ àwọn sọkúsọ yẹn tí ó lò ń gbọ́rọ̀ níbo láyà náà wà tó sọ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì hadisi náà lọ sọ bóòlù hadisi ń ṣe tà níbi kọ́ mọ́ ṣe sọ̀láàtì tó kùtà wá bá níbi kọ́ mọ́ ṣe sùyàm hadisi ẹ̀yọ̀ kan náà sì ni Allah afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd báwo lẹ ṣe gba pákan nínú tírà Olúwa wa gbọ́ tẹsí kèfèrí sápá kan ayé wọn dá wọn padà sínú yẹ ètò lé kókó lọ́jọ́ gbẹndàl kìyàmà àdìsí kan náà lóní kò ní ṣe sọláàt kò ní ṣe sùyà tí máa ń ṣe nǹkan oṣù ìwọ náà lọ dán wò kọ lọ gbọgbọkúgbọ kan ike wọn ní kẹ ẹ máa ṣe sùyà mọ Ramadan tó ń ti nǹkan oṣù kí wọn náà wọ gàù ta lẹni náà tọ́ sọ kí ló ń mọ̀ tí ń jófin ẹ̀sìn Islam kí ló dá màgá nínú ẹ̀sìn Islam gúnugún ò sí ma ẹyọ olóńgó ń ṣe bí gúnugún àwọn náà wá rí tókù kan bẹ́ńlẹ̀ òkú ńbẹ́tẹ̀ kan bẹ́ńlẹ̀ ètò ẹ̀kẹ́ gúnugún ní máa sọ̀kalẹ̀ tí ó tẹ̀ bàtí ẹyọ olóńgó rondórondó náà wá àwọn náà wá bà pé àyè ti sílẹ̀
ayé kíni wọ́n ní ọwọ́ ajẹ́ sàrà ni torí ẹ̀ nínú òfin Allah obìnrin tí ń ṣe nǹkan oṣù lẹ́yìn Ramadan ṣùgbọ́n salat Olúwa ṣàmójúkúrò fún wa nípa rẹ̀ nínú màkàn nínú sharia à ń pè ní al-furuqul fiqhiyya wọ́n ní kí ló dé tá a bá wo salat a rí pọ́kàn nínú orígun ẹ̀sìn Islam ni tá a bá wo siyam a rí pọ́kàn nínú orígun ẹ̀sìn Islam ni wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé wọ́n ní wọn ò gbọ́dọ̀ ṣe sọ̀lá wọn ò gbọ́dọ̀ ṣe siyam àmọ́ siyam wọn san padà wọn ò ní san sọ̀láàtì padà kí ló dé sẹ́mọ̀kẹ́ntì a sọ nípa sọ̀láàtì ló yẹ ká sọ nípa as-siyam wọ́n ní wọn ò ní san sọ̀láàtì padà kí ló dé tí wọ́n ní wọ́n san siyam padà wọ́n wá ní nítorí pé wàhálà wà àti ìṣòro nínú kí wọ́n sọ fún wa pé kí wọ́n máa san sọ̀láàtì padà nísìnyí obìnrin tí ń fijọ́ márùn tí ń fi ń ṣe nǹkan oṣù sọ̀láàtì márùn lójúmọ́ márùn lọ́nà márùn ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí yẹn bá fẹ́ san sọ̀láàtì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n padà ṣé ó dẹrùn kò dẹrùn rárá àmọ́jọ́ márùn àti san padà ní siyam ó rọrùn kò kẹnuró fúnjọ́ márùn ó rọrùn àmọ́ ṣe sọ̀láàtì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹnìkan sọ fún mi jọ nìkan ó lóun béèrè wípé nǹkan oṣù òun ọmọ pé ó ti dá nǹkan tó wọ́n á rí òun ṣe bí nǹkan oṣù ni ọjọ́ tí wàá pé bíi mẹ́ta báyìí tí fi ń jọ pé òun rí nǹkan oṣù tí èsè nǹkan oṣù ẹ dákun bóòlù òun ṣe pẹ̀lú sọ̀láàtì ọjọ́ mẹ́ta ó san padà ni ṣe rí ó tún ní òun ọgbọ́ kìíní ọgbọ́ Yorùbá ni tó ẹ dákun bó ní ṣe wá sẹ ó kò mọ láti sin ni Allahu Akbar ìjọ mẹ́ta sọ̀láàtì mélòó nu mẹ́ẹ̀ẹ́dógún kò rọrùn so òfin ṣẹ̀ríà sọ pé al-mashaqqatu tajlibu at-taysir tí ìṣòro bá ti wà ìdẹ̀kùn máa tẹ̀lé ìṣòro wà nù ká ní kó san gbogbo sọ̀láàtì Olúwa ṣàmójúkúrò fún ṣùgbọ́n siyam yóò san padà àkàìsàn padà gbèsè rẹ̀ yóò gbé dal qiyama báyìí lòfin Allah sọ torí rẹ̀ obìnrin tí ń ṣe nǹkan oṣù wọn ò ní ṣe siyam Ramadan ó dìgbà tí Ramadan bá lọ iye ọjọ́ tí wọ́n bá fi ṣe nǹkan oṣù wọ́n máa san padà Allah yóò ṣe ní rọrùn fún yín. bákan náà àwọn obìnrin wà tí wọ́n máa lóyún tí wọ́n ń rema ní àsìkò Ramadan oyún ò pé ká ẹ má ṣe siyam rírẹ mọ́ ò pé ká ẹ má ṣe siyam àyàfi tẹ́rù bá ń bà yín ẹ̀rù tí sì máa bà aboyún àtẹni tí ń rema bákan méjì ni inú kẹ́rù ó máa bà fúnra ara rẹ̀ àbí kẹ́rù ó máa bà fọ́mọ tí ń rè àbọ̀mọ tó lóyún ẹ̀ tó bá ṣe pé ìwọ gangan lẹ́rù bá ń bọ̀ fórí ara rẹ̀ tọ́wá ti torí rẹ̀ tó ṣe síyàmù ọjọ́ kan tí Ramadan bá lọ ọjọ́ kan náà ló san padà iye ọjọ́ tó bá jẹ ló san padà torí pé ẹ̀rù ń bọ̀ lórí ara rẹ̀ ẹ̀rù ń bọ̀ lórí ara rẹ̀ ò ń re ma pé pẹ̀lú ọmọ tí mò ń rè yìí tí mo bá tún kẹnu ró kò ní rọrùn o mo lè ṣèṣe kò sí ẹ̀rù kankan tí ń bọ̀ fọ́ma a jẹ́ pé tó bá di lẹ́yìn Ramadan iye ọjọ́ tó jẹ náà ló san padà ìgbà míì ẹ̀rù ọ̀bọ fúnra rẹ̀ ẹ̀rù ń bọ̀ fọ́ma ni ẹ̀rù ń bọ̀ fọ́ma tí ń bẹ ń kùn rẹ̀ ẹ̀rù ń bọ̀ fọ́ma tó ń rè o tún lè tìtorí rẹ̀ náà jẹ kọjọ sán nínú Ramadan nítorí ẹ̀rù ń bọ̀ fọ́ma ìyàtọ̀ wa ń bẹ láàrin ìdájọ́ ẹ̀rù ń bà mí fórí ara mi àti ẹ̀rù ń bà mí fọ́ma ẹ̀rù ń bà mí fórí ara mi iye ọjọ́ tó jẹ náà ló san padà ẹ̀rù ń bà mí fọ́ma ni ló jẹ́ kí n jẹ́ báyà torí pé mo lóyún ọmọ ẹ̀rù ń bà mí fọ́ma àbí mo ń re ma ẹ̀rù ń bà mí fún ó san àwọn ọjọ́ ń padà pẹ̀lú ọjọ́ kọ̀ọ̀kan ó tún máa bọ́ aláìní pẹ̀lú múdù kọ̀ọ̀kan
nítorí kìí ṣe torí tara rẹ ńlọ òṣèṣe siyam torí tọ́mani eléyìí ń jẹ́ báwọn kákíyè sára o gbogbo ẹni tí máa ń ṣe siyam Ramadan ọgbọ́dọ̀ máa dàníyà máa dàníyà ládàsùn kótó di pẹ́ sùn lójoojúmọ́ lẹ́ máa dàníyà torí hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí ọ̀kan nínú àwọn ìyàwó anabi gbà wá anabi ní la siyama liman lam yubayyit an-niyyata min al-layl kò ní sí siyam ti Ramadana yìí fún gbogbo ẹni tí ó bá ti máa dàníyà látàlẹ́ kótó di pẹ́ sùn lẹ́ máa dàníyà torí ẹ̀ a gbọ́dọ̀ wí lórí ahọ́n wa o àdìọ́kàn ńlá máa di àníyàn ntọ́ fọkàn rẹ wí ni wọ́n ń pè láníyàn ẹ̀dá kan ò sí gbogbo bó tilẹ̀ wù kó súnmọ́ tó tọ́ yẹ kó gbọ́ kí ló ń dà láníyàn nǹkan àṣírí láníyàn láàrin ẹrú àtẹlẹ́dà rẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́ tabati mọ̀ pọ́ lani Ramadan ó bẹ̀rẹ̀ látàlẹ́ yìí ká tó sùn láti dàníyàn àti ń bá Ramadan wa lọ walhamdulillah onílọ́jọ́ keje bá fẹ́ sùn lónìí ike mo tún dàníyàn láti ṣe tọ́lá eléyìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù Ramadan ní agbára débi wípé wọ́n ń pè ní wajibun mudayyaq ọ̀ranyàn ni eléyìí tó ṣe pé àkókò rẹ̀ kò gbà ká lò fún nǹkan míì ọ̀ranyàn ni èyí tó ṣe pé àkókò rẹ̀ kò gbà ká lò fún nǹkan míì ẹnìkan gbọ́dọ̀ sọ pé òní o ọjọ́ àtìní ni àbí ọjọ́ alhamis mo fẹ́ dàníyàn méjì papọ̀ Ramadan àti suyamu alhamis àti suyamu àtìní kò sẹ́ni tọ́bẹ̀ ọ́ ẹyọ kan náà ni ó ṣiṣẹ́ fún ẹnìkan sì gbọ́dọ̀ sọ pé mo jẹ gbèsè àwọn ọjọ́ kan nu Ramadan tó lọ tójoojúmọ́ kó máa ṣiṣẹ́ fún méjì méjì tẹ̀sín àti tòní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹyọ kan náà ni bẹ́ẹ̀ ni suyamu Ramadan rí aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله كما جساري هم بيننا كتاب محمد صلى الله عليه وسلم توفي قوا النبي سفين هوا يكبي البركة يبقون هم بيننا كجساري بلا ديتي سويكبي البركة في السحور alibarika ń bẹ nínú oúnjẹ sáàrì wọn pè ní sáàrì nítorí àkókò tá a máa jẹ àkókò tá a ń jẹ sáàrì òru gànjọ́ lẹ́bàá gbàtà alifájàrí òdodo ọyọ wọn pè ní asahur asahar ńlá àkókò ń jẹ oúnjẹ táwọn ń jẹ ń bẹ wọn fi tì sí wọn pè ní asahur àkókò yìí tá a ń jẹ sáàrì oúnjẹ tá a ń jẹ nígbà oúnjẹ tó ní alibarika ni kó jẹ kódà kó jẹ oúnjẹ tí ó kéré à ń fẹ́ kó jẹ tó o bá rí ntọ́ jẹ ju dàbínù lọ jẹ dàbínù bí ẹyọ hóró mẹ́ta pẹ̀lú pé ọ̀ ń jẹ sààrì láti kọ́sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti ẹ̀rí dàbínù rárá kẹ́ bó ṣe jẹ́ wípé a rí jura wa lọ omi lẹ́lòmíì rí mú omi kódà kó ṣe gẹ̀ẹ́kan kò ní lẹ́mìí rẹ pé sààrì náà lọ ń jẹun gẹ́ẹ̀kan ó ti tó ti dá ipò ọ̀jẹ̀ sààrì. akramakumullah sààrì wa ẹ má jẹ́ ajẹ́ ọmọ kọ́ máa yálà yájú
ẹ má jẹ́ àjọ ọmọ yálà yájú. Ànábì ní la tazalu ummati bi khayr ma ajjalu al-fitra wa akharu as-sahur. àlùmọ́ mi ò ní yé bẹ́ nínú oore o nígbà tí wọ́n bá máa tètè sínú tí wọ́n sì máa lọ sáàrì lára tẹ́ ẹ máa tètè sínú. yóò sọ pé tí ó dìgbà tí gbogbo nǹkan bá ṣókùnkùn birikiti kékeré bẹ́ẹ̀ mẹ́ òun tó ti ń bá bọ̀ láti bí wákàtí mẹ́tàlá kó wọn afọgbọ̀n ṣẹ́jú kún kí ló burú ń bẹ̀ ọgbọ̀n ṣẹ́jú yà tó fi àjẹrẹ orí pọ́ọ̀rùn ti wọ̀ sínú akramakumullah oòrùn tí wọ̀ ọ́ ń jọ sánú ọ̀sánjọ́ ń padà lẹ́yìn Ramadan kákíyè sára wọ́n lọ gbélé tó ga róróró. ó lé ọgbọ̀n ńlájà tó wà oòrùn ló ń rí kàńtàkàńtà báyìí àwọn tó wà ńlẹ̀ oòrùn ti wọ̀ lọ́dọ̀ àwọn ń pè tó wà ńlẹ̀ pé báwo ni àwa ti ń sínú o sẹ́kẹ́mi náà sínú ni sẹ́yìn rọrùn á rí àmọ́ sí o torí oòrùn ti wọ̀ lọ́dọ̀ tí ilé kan náà ni o Allahu Akbar àtòrí pé máa ṣe ń lọ sókè sí lẹ́rìí pé oòrùn ò ti wọ̀ ẹ̀yin sì rí nsàlẹ̀ kó ti wọ̀ ẹ̀yin ò ní wàhálà ẹ sínú yín jẹ́jẹ́. àní náà wà ń bẹ̀ ó ti wọ ọba tó bá ti pé wọn náà rọrùn mọ́ rárá gbaná ló sínú ó dàbí ẹni tó wọ bàálù ni ìgbà tá a wà ńlẹ̀ wọ́n sọ pé bàálù wo gbéra lágogo 7:15 gbogbo àwọn tó wà lẹ̀ àwọn ń retí ìṣẹ́jú 11 gẹ́rẹ́gẹ́ kún ọ́fíìsì nù bàálù bá gbéra làbá máa ń lọ títí 7:20 ìṣẹ́jú asáró òrùn kàńtàkàńtà báyìí wájú wa ni alhamdulillah ẹ gbọ́dọ̀ sínú torí òrùn ò tí ì ṣe kínní kò tí ì wọ̀ ẹ ṣe dúró lẹ̀kẹ́ tó fò kẹ wá sínú tẹ́lẹ̀ kẹ fò kẹ rọrùn ẹ ṣe Allah ẹ ti sínú bó ṣe yẹ kẹ sínú ńgbà tẹ wà ńlẹ̀ àmọ́ báyìí ní sẹ́ ti wà lófurufú Allah ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa bá a lọ́nu tó ẹ gbéra ní Nàìjà ẹ ń lọ sí káyipẹ́ ń lọ sí bíi Turkey ó ń ku wákàtí 8 tá a sínú ní Nàìjíríà lẹ gbéra so ibi tá a ti gbéra wọn á sọ pé wákàtí 5 ńlẹ́sẹ̀ tẹ́ fi dé Istanbul gbàtẹ́ dé Istanbul ẹ bá pé wọ́n ti ń ṣe sọ̀látul Ìṣà àtẹ̀kùn àti sínú ti pẹ́ tọ́ba sì wò sí Nàìjà ó kù wákàtí 3 ká tó sínú jọ̀hún so sínú abọ́ ó ti ń tẹ̀lé ẹbòmíì báyìí sínú rẹ̀ jẹ́jẹ́ torí ìdájọ́ rẹ̀ ti di ti kínní ó ti di ti Turkey bẹ́ẹ̀ ni ìlú tẹ́ ti gbéra ó ń kù wákàtí 4 tẹ́ sínú ńlẹ̀ gbéra Nàìjà lẹ̀ ń bọ̀ gbàtẹ́ dé Nàìjà ẹsẹ̀ bíi wákàtí 7 nínú òfurufú gbàtẹ́ tún sọ̀kalẹ̀ ní Nàìjà sẹ́wọ̀n kọ́ ti sínú tipẹ́ níbi tẹ́ ń ti ń bọ̀ wákàtí 4 wọ́n ti sínú gbàtẹ́ dé Nàìjà ẹ bá pé aago 6 àbọ̀ ṣẹ̀ṣẹ̀ lù ní ntúnkù kọ́tà tá a sínú sẹ́ẹ̀sínú pé ibi tẹ́mi ti ń bọ̀ àsìkò ti tó mi lè fi ajẹ́ra rẹ báwo ìyá báwo sẹ́yà ni sùyàmù tẹ́lẹ̀ náà ni máa bá lọ àsìkò àti sínú òtítọ́ ó ti ń tẹ ìpẹ́ Nàìjíríà báyìí bẹ́ẹ̀ lófin Allahu sọ tẹ́lẹ̀ bá yé wa lásìkò sínú wa kájẹ́ ni tó ṣe wípé a máa sínú pẹ̀lú dẹ́bínù eléyìí ní nǹkan tẹ́sí Islam ṣe wá lójú kòkòrò ká sínú pẹ̀lú dẹ́bínù tàbá rí dẹ́bínù kódà tàbá rí ètò tútù tọ́jẹ́ fọ́ọ̀rọ̀ tí ó ti gbẹ ńlọ́dà ju ètò ti gbẹ lọ tàbá wá rí ju ètò ti gbẹ lọ kájẹ́ ẹgbẹ́
tábà rí dàbínù kankan a sì pé ká sínú pẹ̀lú omi àwa rómi ló tó kan ohunkóhun láti má fọtí sínú tẹ́lẹ̀ náà ta ló ní ọmutí ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ó wá lọ gbé sìgá sẹ́nu pákó ṣètọ́nì lásìkò tí ń sínú ọkàn náà sí lọ́ba sojú kóńgbàkóńgbà kí ló dé ó ní. a'udhu billah tọ́ ọ gbọ́dọ̀ dán wò ara ẹ̀kọ́ tẹ́sí Islam fẹ́ kọ́nu pàǹtí ọ̀dẹ́ tó lè dikùn rẹ mú kọ̀ọ̀kan bùkátà kíkọ́ jẹ́ kó ojú kó o sekùn bàràkàtà ó bùkátà rẹ̀ oúnjẹ tí ó dikùn rẹ mú jẹ́ kó a sọ pé bọ́yẹ kọ́ àtọ̀lẹ̀ ẹ̀kọ́ àtàkàrà lẹ́yìn wọn máa fi sínú ńbó ń bẹ̀ kìí ṣe Allah ló ní kẹ́ ẹ máa fi lẹ́yìn sínú tó bá wù ọ láti fi sínú fi sínú. wọ́tọ̀ jẹun látàárọ̀ ẹ̀kọ́ ńgbà wo ni ó fi dà gbà wo ni ó fi dà tí ó dìtọ̀ sokojo oúnjẹ gidi bẹ́ẹ̀ ni tó a jẹ pẹ́lẹ́ dáa ló ní ká máa fẹ̀kọ́ sínú yóò bó ní ṣe agídí pọ̀ tó ń gbà tó jẹ́ pé wọn ọ̀bẹ yín tẹ́tí pọ̀ ó lè ní kókó náà ní àtàkàrà ẹ̀kọ́ àtàkàrà lọ́ba tán jóúnjẹ gidi ẹsẹ bí haramu ni kó jẹ ráìsì tí ó bá sínú bí haramu ni kó jẹ àmàlà tí ó bá sínú kékeré ẹ̀kọ́ làwọn bàbá wa mú bàbá o dákunjọ ń jẹ gidi kó má lọ wó ṣubú. wọ́n bá wá tẹ́ bá jẹun tán ẹ má gbàgbé o iṣẹ́ tún wà lálẹ́ tá a ṣe o salatu tarawih ẹgbàá mọ́sálásí lọ ẹ ṣe salatul isha kẹ́ ẹ ṣe salatu tarawih ìjọ àkọ́kọ́ ló ti wá kẹ́yìn ọ̀ wá má bólọ́lọ́ onílù náà ló ń wá kíní ọ̀dẹ́rùn báwo ó sì fẹ́ wà lè Jánnà. àwọn kan tiẹ̀ sọ fún ìmáàmù wa gẹ́gẹ́ bí nítànìkan wa sọ fún wa wọ́n sọ fún ìmáàmù mọ́sálásí pé sọ̀láàtì ti ń gùn jù gbogbo ẹ̀ náà àti sọ̀láàtul ìṣá àti tarawih tó fi dórí wítìr 50 ìṣẹ́jú péré ni wọ́n fi ń ṣe wọ́n ló ti gùn jù láwọn tó lè ṣe wákàtí 3 ń di bọ́ọ̀lù òfò ìmáàmù wa ni tọ́ ọ̀dọ́ sì ni gbogbo wọn bí ọba wọ̀ ajẹ́ pé tá a bá ti sọ̀láàtul ìṣá kálukọ́ padà lé ẹ̀ àní rárá o máa ń ṣe sọ̀láàtì ńlọ kọ́dà kẹ́nìkan kọ́ máa wà kọjá ìwọ nìkan ẹ fẹ́ bẹ́ẹ̀ Islam jẹ́ ni nígbà tí mọ́sálásí bá wà tẹ́nìkan kan ṣe sọ̀láàtì ń bẹ̀ kìí ṣe ìdílé ewúrẹ́ ìwọ máa dá sọ̀láàtì yẹn ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà ìwọ ni jama torí àwọn gbọ́dọ̀ sa ìwà mọ́sálásí torí àwọn jama yarí mọ́ ọlọ́ kí lẹ́yìn fẹ́ kí wọ́n máa kà mudahammatan Allahu akbar bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn ṣe wọ́n sì fẹ́ wà lí Jánnà torí di eléyìí ká fi sùúrù kún sùúrù wa a fẹ́ wà lí Jánnà àmọ́jọ́ tá a kù ètò bá sì ṣe ni wọ́n fi ṣèṣirò fún wa kódà tá à ń bá ń ṣe gan àmọ́ bá a níládá ká tó wá pa àṣẹ torí ẹja kíyè sára ká sì máa ronú ẹni tí ń bẹ lónìí ni ò ní sí lọ́la ọwọ́ ń tá a bá ṣeun náà là ń gbé lọ nínú Ramadan ẹja sọ ẹnu wa níbi ìsọkúsọ èébú èpè ẹ̀gàn ìwékòwé ìmáfẹnu sorun wájú pọ̀ mọ́tì papọ̀ gbogbo àlùfàṣọ ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àdánù sọ ahọ́n rẹ̀ ń bẹ̀ torí kọ́ má jẹ́ pé ilé tó ń fọwọ́ ọ̀tún ma ìwọ náà lọ ń fọwọ́ sí wò dànù etí wa ká sọ ń bí gbọ́kúgbọ́ ẹ̀yinjú wa ká sọ ń bí wòkúwò bẹ́ẹ̀ ni ẹsẹ̀ wa ká má gbé lọ bí tí ọ̀dà ọwọ́ wa ká má fi mú nǹkan tí ọ̀dà káfi lè bá a jẹ́ pé ìjọsìn yìí àti ẹ̀sọ́ kò dẹ́rùn má jẹ má mu wàláhì kò dẹ́rùn àfi tó Olúwa bá ṣe ní rọrùn ọwọ́ àṣẹ Olúwa ṣe ní rọrùn fún ọ sọ ayẹ kó jẹ́ pé wọn náà lọ fọ ara rẹ bára rẹ ńlá dájẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ibi tó dùn ó tó ti kọ́ kó ṣe bàjẹ́ má dùn ó pẹ̀lú wọn gbogbo ẹni tó ṣe pé yọ wá bọ yọ kọ́ kó ṣe bàjẹ́ má gbà láyé ńlẹ̀ rẹ torí pé ọwọ́ àsìkò yìí náà ni téèyàn bá sọ
níjọ́ la bẹ̀rẹ̀ òní níjọ́ keje téèyàn bá sọ yọ kpóra mayàn lọ́wọ́ yọ padà já sí pé òfo náà ló mú òmú nǹkankan gidi torí ẹ Olúwa Ẹlẹ́dàá kó bá wa ṣọ́ ẹ̀sìn wa kó gba ẹ̀sìn náà fún wa lálẹ́ ojoojúmọ́ anabi wa sallallahu alayhi wa sallam wọn ní Ẹlẹ́dàá wa máa ń bọ́kùnná kúrò lọ́rùn àwọn ẹni tó ti kọ àkọọ́lẹ̀ náà fún tẹ́lẹ̀ abẹ́ Allah kó bọ́kùnná kúrò lọ́rùn tiwa náà kó má ṣe ṣe wa lọ́ máa ná àti ṣìyàmù wa àti ìdúróṣẹ́sìn wa lóru Ramadan abẹ́ Allah azza wa jal kó gbà lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa Olúwa Ẹlẹ́dàá wa ṣàánú wa ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tòótọ́ àwọn ẹni tó ṣe pé òní da ìyànjú wọn lù wọn láyà àwọn òkú mùsùlùmí táwọn ti wá kú lórí pé Islam náà wọ́n ṣe kú wọn mẹ́bọ mẹ́sìn wọ́n tẹ̀lé lánàá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi jẹ́ Olúwa Ẹlẹ́dàá wa nípè bá wa foríjì wọn bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa síjú àánú rẹ̀ wò wọn ṣe wọn lọ́mọ àlùjánnà káwọn arántí Olúwa Ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ ká máa ṣe àsọ̀látù fún Nabi sallallahu alayhi wa sallam àwọn ṣe olóore tí wọn bá sì ṣe nu Ramadan àdìpẹ̀lẹ̀ ẹ̀san bẹ fún lórí ẹ̀ àjẹ́ pé àsọ̀látù tó máa ń ṣe fún Nabi nu Ramadan yìí ọ̀tọ̀tún ni ládàá tiẹ̀ náà yóò lékún yóò jẹ́ àdìpẹ̀lẹ̀ púpọ̀ torí ẹ̀ Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار واجعلنا من عتقائك من النار اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا